إلى الخير تنسن كيلو وابكين شارو ما يدعوا جوجة يابو لسما كامو يسي ولو سمارو قوسي الأمر بالمعروف والنهي عن المنكر. ابن مسعود رضي الله عنه قل واعتصموا بحبل الله حبل الله هو الجماعة حبل الله هو الجماعة ابن مسعود ní ó kọ́ ọlọ́run tó lọ ní ẹgbàmú èyí ò ní jama mùsùlùmí jama àlùmọ́ ànábì tó wà lórí òdodo. ابن مسعود ní nítorí pé فوالله ما تكرهونه في الجماعة والطاعة ما تكرهونه في الجماعة والطاعة خير مما تحبونه في الفرقة. ابن مسعود ní fara bẹ́ẹ̀ bá rí nǹkan kan tí ó dùn máa yín níbi pípọ́ àfẹ́dàrú ni kálùmọ́ ọmọ tùká tẹ̀wá rojú ما تكرهونه في الجماعة خير èyí ò lóore fún yín ju tí ń wù yín bí ìpínyà lọ. fara bẹ́ẹ̀ bá rí tọ́ka yín kọ̀ọ̀sẹ̀ bí الجماعة خير مما تحبونه في الفرق. واعتصموا بحبل الله جميعا ولتكن منكم أمة. Ntí òjò ṣeéṣe láti lè jọ dìrọ̀mú kan ọlọ́run ti dúwẹ̀ fún wa o. Àwọn kan wọ́n dúró ẹ̀yìn kalẹ̀ níjọ́ rẹ̀ yìí. Pé àwọn onígbà o ká padà kẹ́kọ̀ọ́ wọ́ wa padà sí aláṣáfá fúnra tí nínú ẹ̀dá lọ́wọ́ níbẹ̀. A máa wá pépè lọ bí orí, a máa pépè lọ bí orí. Ẹni tó sọ ayé àkàbọ̀ ní Al-Qur'an yufassiru ba'duhu ba'dan. Bó lẹ́ ṣe mọ̀ pé dáwà tí ọ̀gá ti jẹ́ orí kìí ṣe dáwà tàbí ní sallallahu alaihi wasallam. Qala Allahu azza wa jalla fi ayatin ukhra. ومن أحسن قولا ممن دعا إلى الله. الدعوة هي القول الحسن. ومن أحسن قولا أقول تدعى جدال ورجع يدعى جدال وسي ممن دعا إلى الله. أسيبو بنتين بان بيكو سجوانا طولون تيو سو قول حسن دعوة طولون أتتمنى onímọ̀ ànábì ti fi àwọn èèyàn sallallahu alaihi wasallam. Nínú àdánwò tá à ń bẹ lọ́nkọ́lọ́nkọ́lọ́ àǹkọ́ bá wa kókó lẹ̀ èmi ọ̀mọ bíi tí àdánwò ń ti wọlé tọ̀ wá nílẹ̀ Yorùbá ní àná. Ó ti fẹ́ dàbí pé bí wọ́n bá máa pèèyàn síbi súnà àbíkẹ́ ló rò ó mú ọmọ ìyàwó kó sì lásà. Àwa fẹ́ wò pé ní èjì ń jẹ́ sunna kata ọba gbọ́ wá sí wọn báyìí tí wọ́n bá lè wọ́n báyìí. Ọ̀pọ̀ béèrè kó dáa nẹ́sìn ló má lè kíkì òyìn ànábì ní ọ̀gá onídáwà nù. لم يكن رسول الله صلى الله عليه وسلم سبابا ولا طعانا ولا فحاشا. أنا سنيرو يا النبي بابا. قالوا يا النبي يمكن Ànábì ìlànà Ànábì èsì sọ̀rọ̀ ọ̀bú lẹ́nu hadithun sahih. Wa man ahsanu qawlan mimman da'a ila Allah. Ẹ̀yọ́ máa yá mi. Iṣẹ́ àwọn ànábì ọlọ́run ní dáwà o, iṣẹ́ tó ní ládàá ni o. Àmọ́ bí ká ṣe àwọn ànábì ọlọ́run náà ti ṣe. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ó ṣe dáwà débi báwọn tí ń pèpè máa bọ̀ wá wà lè jẹ́ ńlẹ̀ àbí kíngin náà nẹ́bí ní máa bọ̀ wá là hayya ala falah. Níjọ́ ànábì tí ilẹ̀ lè máa Mákà tó sábọ̀ kọ́ ìfù nígbà tó yẹn sápò nọ́ọ̀rùn tó lọ nù náà ni. Nà ó ṣe rí gbọ́dọ̀ tí wọ́n wá tún bú. Ṣẹ̀mú báwọn ará Mákà àwọn àgbàlagbà ní ń tàpá ànábì. Níjọ́ ànábì dé tọ́ ìfù ẹ̀ pé kí làwọn dáwò. Wọ́n wá lọ wá òkú fún àwọn ọmọ kéékèèké báyìí. Bí bàbá ti ń lẹ ilé ẹ̀ máa lẹ ànábì ọlọ́run. Wọ́n wá sọ ànábì ní tágẹ́ẹ̀tì òkú. Alẹ́ ọdún kókò dé ọmọ rẹ̀ lọ́wọ́.
sẹ́wọ̀n pé ìwọ̀n ti tó kéyìn ó pé kò sórí mọ́ra mi lé ẹ̀yin dídì yìí náà ẹ̀yin táwọn wò pé ọ̀la bóyá lọ́ọ́ da ìtàn tó dákọ̀ lẹ̀ ní nígbà ọ̀lọ́lọ́ ọmọ mọ́lákùn jìlá màláìkà àti gbogbo òkè ń bẹ ní káwọ́ gbogbo anásá mẹ́bí lọ́nà sọ̀rọ̀ lọ́sọ̀. ó ní wà nẹ́bí ọlọ́run tí orí tó ṣẹlẹ̀ ọlọ́run ti wá yọ̀ǹda fún mi pé bọ́ bá fẹ́ bẹ́ẹ̀ kí n máa ṣe bẹ́ẹ̀ nísìn. gbogbo òlu Mákà àti nǹkan àti níbẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ yìí àárín òkè ńláńlá méjì ni wọ́n wà. Olúwa ní ọba fẹ́ kí n pa méjèèjì dé pọ̀ gbogbo abẹ níbẹ̀ fún òkú wa nísìn. Wọ́n ti pọ̀ ọ̀rọ̀ délé. Ìgbà wo ni wọ́n sọ̀rọ̀ ibà nẹ́bí? Ìṣe nínú ẹ̀jẹ̀, ìṣe nínú gbogbo tí wọ́n ìpalára wọn. Ọ wà nípò tí eré ìbò pè ní provocation. Ọ wà kókó. Bọ́lá bí ẹni sùúrù tẹ́lẹ̀ tí òbó ni wọ́n kàn ní ṣùgbọ́n tàn lẹ́bí sùúrù lọ. Wọ́n tàn sùúrù lọ náà. Síbẹ̀ náà. Allahu Akbar sallallahu alaihi wasallam. Àníbi ní kí wọ́n parí àtàwọn ọmọ wọn. Rárá o. Báwo ilé ọ̀gá gba ọmọ wọn máa wọ́n tí wọ́n gbà wá nínú wọn náà. Sallallahu alaihi wasallam. Ẹni ó yẹ ká dọ̀nù o. Ẹni ó yẹ ká dọ̀nù o. Ad-da'wa ila Allah qawlun hasan. Rahmatun bil khalq. Kí ló dé tí ń pè yẹn sójú ọ̀nà tọ́lọ́run àánú rẹ̀ ṣe nìyí? Ṣé yọ ẹ̀lákun bọ́lọ̀ bá lè nílò àlùjẹ́ náà tí wọ́n bí dáa kó dúró lójú ọ̀nà pé ìní kọjá? Kò tó bẹ́ẹ̀. Àmọ́ mẹ́jọ jẹ́ pé mi nìkan ni oníwà àlùjẹ́ náà wọ́n náà ká lọ. Ìdí ń jẹ́ dáwà nù. Ìwọ tí wọ́n ń pè náà mo ní bàbá ń bẹ́rán ní bàbá. Bàbá bẹ́ẹ̀ kò lẹ́yìn àgbàlagbà mẹ́rin. Bàbá bẹ́ẹ̀rẹ̀ wí. Ẹ̀yin tí wọ́n ń pè sójú ọ̀nà ẹ̀tọ́lọ́run náà tó rò pé bàbàrà ló ń ṣe. Ó lè dínà nìjẹ́ ní àwọn ìgbàmú brọ́dà àṣìṣe àwọn ọlọ́wọ́ sáwà àtẹ̀yìn ọmọ àjẹ́ náà. Ó lè kọ́ dí wọn bí mo kò lè lọ wọ́n lọ fún tààrà ẹ bá ti ṣiṣẹ́ àlìjẹ́ náà. Ẹnu tí wọ́n ń wí fún yín gbogbo à ń ṣe wàhálà oṣooṣù yìí níbi ẹ̀mẹ́jọ ọjà wà nìkan ìní ẹ̀ máa bọ̀. Ẹ dákun ṣe ibi lọ́yà ìṣú yìí wọn àbí káfọ́ orí san orí. Torí ẹ̀dá wa méjèèjì onídáwà kò rí bẹ́ẹ̀. Ẹni tí wọ́n ń pè kóun náà ṣe kí ni kò rí bẹ́ẹ̀. Wàdá ìbọn bá rí bẹ́ẹ̀ kọ́ ọ. Bá nẹ́bi ti rí nù sọ̀dọ̀ náà wà lóṣọ̀. Ó láàánú àwọn tí ń pè. Àánú wọn ṣe púpọ̀ ká. Èyí ló sì wá wọ́n rẹ́. Ẹ sì wá sọnù pé ẹ sì tọ́ sí Ọlọ́run. Gbogbo ẹni tí ọba ń láàánú ẹni tí ń pè kò lè sọ sí nínú láwa. Kò sọ tọ́lọ́gbẹ́ àfikọ́ láàánú wọn ló fi wá ṣe wàhálà títí wọ́n lé ọlọ́gbọ́ ohun ìjẹ́ ìta ní wọ́n ti ẹ̀jẹ̀ lóko nínú wa lọ́yìn wọ́n ti ẹ̀gbẹ́ ìgbàlá bọ́ọ̀lẹ̀ nìkan lóko nínú lọ́rọ́ pa wá àwọn kan ti pé ọ̀nà lọ kí àbò tó dé wọ́n ti ẹkùn minkum ummah wa man ahsanu qawlan mimman da'a إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين أنا بيقول لا وقال إنني من المسلمين tó ń dáwà sí sọ fún àwọn èèyàn pé mùsùlùmí ni o nínú àwọn mùsùlùmí ó lè ní bọ́ọ̀gá mùsùlùmí إنني من المسلمين ọ̀pọ̀lọpọ̀ wọ́n tó ń pèpè sójú ọ̀nà ẹ̀tọ́ náà wọ̀ fọ́lù ayà yìí. Wàláhì mo tún fọ́rọ̀ ń búra ó sì ṣe fọ́rọ̀ ń bẹ́ẹ̀. Nínú àwọn tó ń wó pọ́ máa ń lẹ́nu wọ́n ìyẹn jọ́ wà nìyẹn náà ṣáájú rẹ̀ lè wà náà. Bẹ́ẹ̀ ọ̀fọ́lò wípé ibi ọmọ kí ó dé yìí, ibi ọmọ kí ó dé yìí, ibi mo sì náà dé yìí. Táwọn eléyìí ni wọ́n ara ìyẹn náà ti wá wàláhì wọ́n lè wọ̀. Wọ́n lè wọ̀. Kọ́dà ìwọ ni má kún wọ̀. Gbogbo ẹ̀rọ lẹ́rí o. Ẹni sáré bẹ̀rí kan lé. Arákùnrin kan jọ kan ó wo ọ̀tọ̀ ọlọ́run kan báwa ló ti gbé ọ̀tọ̀ ọlọ́run rẹ̀ yìí.
ẹ̀yà eléyìí ó sì yọ̀ ọ̀tọ̀ ọlọ́run tó báyìí. Inú wa bí wọn pé wallahi lan yaghfira Allahu li fulan. Pé á níbi àwọn eléyìí ìgbà yìí jẹ́bi tí wọ́n rí ọlọ́run kéré ọlọ́run ò lè forí jẹ. Wallahi lan yaghfira Allahu li fulan. Qala an-nabiyyu sallallahu alaihi wasallam. Ànábì ní rìpọ́ọ̀tù fún àwọn sọ̀rọ̀ o. Wọ́n ní gbígbọ́ tọ́lọ́ ọba gbọ́ ọ̀pọ̀ sí ìdùnnú ọlọ́run. Olúwa ní ká màláíkà béèrè pé ìmọ̀lẹ̀ lẹ́bi yàtà àdìyà àdáyà. Ta ló ń tọ̀ tí àti ń jíṣẹ́ tí ń jẹ? Kéèyàn láyà láyà kọ́ ọmọ bí ọlọ́run ní ṣe nǹkan ká yọ. Wọ́n bá ṣe ń gbọ́ bí ló ṣe. Ọlọ́run á dá òun jọ ìgbẹ́nu àdéhùn ìgbẹ́. Ọlọ́run ní ẹ̀wí fún un. Ọ̀dọ̀ ọ̀rọ̀ tó lè kó dá wà ahbabtu amala. Sómi ní oríṣi ẹni. Inú ọ̀gá náà máa bí ọlọ́run náà ẹ̀yin ọmọ sọ ọlọ́run pé kò ní ṣe kẹta ní ọ́. Àbí gbogbo ẹ̀ ló sọ kú sọ náà ọlọ́run máa fẹ́ kọ́ ọ̀rọ̀ tó ń jọba ìgbọ́ bá sì ti rọ àwọ̀ ọ̀fẹ́ mọ́ta ní ọ́. Nígbà ọ̀rọ̀ kọjá àlàkà yìí. Nínú àdéhìí yẹn bí n tú ọlọ́run ní ọ̀dà ẹni tó lè ní foríjì òun mo foríjì tọ́ba sí ó ṣe. Ó lè yí òun nìkan kọ́. Ebi ibi tí wọ́n sin náà ní ló jẹ́ kọjọ́ lójú pé yàwá yìí dé àìlè Olúwa ní gbogbo sí ẹ̀rẹ́ kọjọ́ lójú wọn bàjẹ́. Ọmọ anádọ́mọ ọmọ àdìjánadọ́mọ ọlọ́kọ́ sàṣọ àmì. Torí ẹ̀dá kọjá sí pẹ̀lẹ́pẹ̀lẹ́. Olúwa ní onídáwà máa behave in that way. Innani minal. I'm one of you. I am one of you. I'm not better than you. Da'wa idini. Wa qala innani minal muslimin. Mùsùlùmí kàlẹ́ mi náà. Òun ni àwọn èèyàn fi wá ànábì sallallahu alaihi wasallam wá ẹni tí wọ́n máa rí tẹ́lẹ̀ yóò ti wá kọjá lára ànábì kọ̀mọ̀gbọ́n mi kú. Ọba wa débi tó rò bá dẹ́bi wà pé ń bọ̀ lọ́gá yóò àwọn àwárá àgbà ọ̀nà bólẹ́gbà ọ̀nà ibi náà bá ń bi tó sùn sí ní àtúnú. Wàkọ́lá ìnàdí ìnàdí. Ara tí ò jẹ́ kí wáyíta fún mẹ́kùn ó mọ̀ òṣìṣẹ́ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá. Ìgbérago dáwà náà kùn. Ìjọra ẹni lójú ọ̀rọ̀ asọ́jú. Ọ̀rọ̀ báwa ti débi kan ọ̀dá o. Wàkọ́ọ̀dà ìnà ní ẹ̀dàkùn gbogbo àwa tí dáadáa ń bẹ̀rẹ̀ tó pọ̀ iṣẹ́ àwọn ànábì ọlọ́run ní ọ àmọ́ pé kéèyàn ó ṣe bí wọ́n ti ṣe é wọ́n bá fẹ́ gba ohun dáadáa tí ọlọ́run tó ń kalẹ̀ fáwọn tí ń ṣe dáwà tààrà. Ara ẹ̀ ní pé wàkọ́ọ̀dà ìnà ní nílẹ̀ mùsùlùmí máa bìí báwọn sì máa láàánú wọn. Kí ló dé tẹ́ ó fi sàánú wọn ọlọ́run inú ayà mi. Kadhalika kuntum min qabl. Famanna Allahu alaykum. That's it. Ó ṣe kankan pamọ́ fọ́lọ́run tọ́lọ́run ń san lẹ́sàn rẹ̀ tó fi fi ọmọ náà. Ó ní kankan pamọ́ bí tọ́lọ́run wò mọ́ rẹ̀ láàrin kí ló wò mọ́ la. Famanna Allahu ọkẹ́ òwú ọkẹ́ sàánú wọ. Gbogbo wa yọkẹ́ òwú ọkẹ́ sàánú àwa ni ló mú wa kó omi ká wà tẹ́lẹ̀. Again, mo ti kéré tó yìí. Torí pé mo ti kéré tó yìí because one of my brothers ń bẹ ní òkú náà ẹ̀gbọ́n mi tí wọ́n lè pa nígbà wọ́n dé níbẹ̀. Mo ti kéré tó yìí, mo lè pàtàn pé kí n lè sọ àwọn àbúrò wa o. Àwọn tí mi jù lọ nìyí o, àbáwọn táwa bí. Àtúrọ̀ ọkùnrin lọ sí mọ̀kọ́ mọ́ làwọn àgbọ̀nà kí ní káwa náà tún bí àwọn ọmọ kéékèèké rẹ̀. Ilé sọ́ta àwọn yẹn, but generation mi, generation àwọn generation yẹn àgbàlagbà wọ̀nyí, ọ̀sẹ̀ ni ó tó bẹ́ẹ̀ kọ́ bọ́ta kọ́kọ́ inú fún náà wọ́n bí wọn sí. Mo wá bí ọ sí, kí ló ń ṣe tẹ́lẹ̀? Gbogbo wa, kí là ń ṣe tẹ́lẹ̀? Àfàwọn àbúrò wa, bóyá ẹnu tí wọ́n gbà. Àwọn ọmọ tá à ń bí, bóyá ẹnu tí wọ́n ṣe kí ni? Ibì kan làwọn á wà tẹ́lẹ̀ ìjókòó jẹ́. Al-Qur'an yang memiliki kadhalika kuntum min qabl famanna Allahu alaykum. Olúwa fẹ́ ṣàánú wa ní o, ọ̀dá ló fẹ́ ṣàánú wa ní. Ó sì lè ṣàánú ẹlòmíì náà.
But eléyìí ọmọ tírénì onídáwà kó fi láàánú àwọn tí ń gbèdé àwọn olóyè èkó bí rẹ àwọn olóyè mọ̀ náà mo rántí ìgbà tí mi náà wá pẹ̀lú wọn كذلك كنتم من قبل فمن الله عليكم وقال إنني من المسلمين. وفي قراسي من في رمضان قدم major problems في الاعتصام بحبل الله إدرموا قولهم شوف سي nínú pọ́blẹ́mù ni pé ṣètọ́nì sí ọ̀dà ọdún àwọn kan lójú ṣètọ́nì yẹn lórí nǹkan mi. فَسَوَّوْا بَيْنَ الْمُسْلِمِ وَالْكَافِرِ. wọ́n sọ mùsùlùmí gẹ́gẹ́ kèfèrí. ẹni tí ń sọ lọ́rọ̀ ń sọ ẹni tó mọ̀ sọ tiẹ̀ ń wù ní ìwà. nínú àwọn tí ń sọ lọ́rọ̀ táwọn tí ọlọ́run gbà tọ́lọ́run bá wa gbà kú lábẹ́rẹ̀ tí ó ti padà mọ̀nà tó kó sábà rúfúrà tí wọ́n wá rìpọ́ọ̀tù wa ní pé lójú sáàsù máa wí fún wa ní pé kọ́lá àwọn kírísítẹ́nì sàbìtẹ̀ lójú lọ. ṣèdígbọ́ ìmọ̀ recently ẹnìkan pósìtì ìdílé kan sí ní ìjọ orí wọ́n ń bí ẹnìkan lára àwọn aláṣejù yìí náà. ìgbẹ́ ẹgbọ́ wọ́n lé ẹran tí àbúrò yín àgbẹ̀ yín súnfì yẹn pa wọ́n lé jẹ́ wọ́n nínú náà ń kọ́ pa kírísítẹ́nì lè wa lọ́pa. Kíni ni màwásí méjì gbàgbà ẹ̀? Qala Allahu azza wa jalla. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تعملون. فتجعل المسلمين كالمجرمين ما لكم كيف تعملون. ẹgbẹ́ sọ mùsùlùmí di ọ̀daràn ẹlẹ́bọ kèfèrí ẹ̀fìn wọn sì déédéé ibi tí tẹ̀lé omi wọ́ sí dé ẹnìkan ló wí ọ̀rọ̀ kọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ àtúbọ̀ ọlọ́run ó bì í. ibẹ̀ ni ní kọ́ ọlọ́run ní mẹ́ta ọ̀dà ni tẹ̀lé ìtọ́jú tẹ̀lé ní kò ṣe bídíà. bídíà ọ̀dà ọlọ́run ọ̀fẹ́ bídíà èyí tó rè péjì ẹ̀. àmì ẹ̀ má gbé nǹkan kan ló sùn ọdún ọlọ́run àtànẹ́bí gbé ká ẹnì táwọn kìlọ̀ mú inú. àdánwò ni pé lábáwá ní wọn má bú yàn wọn má wí tí ọlọ́run ọ̀fẹ́ ẹ̀ wí sábọ̀ kan wọn bá ara wọn làwọn dẹ́. ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run ẹbẹ̀rù ọlọ́run. Wọ́n innani minal muslimin. ṣe rí bí pọ́blẹ́mù ni pé afanaj'alu muslimina kal-mujrimin. ọ̀pọ̀lọpọ̀ ọwọ́ tí ò ń ṣe wàhálà tó ń darí rú ìlú kìí sí gbọ́mọ̀ òun ikú ti mùsùlùmí pẹ̀lú kíni pẹ̀lú kèfèrí olúwo sí wílẹ̀. kọ́dà bí mùsùlùmí yìí jẹ́ oní bídíà lópin ìgbà tí bídíà rẹ̀ ọ̀gá jẹ́ bídíà tún mọ́kìrìdà tún ànẹ̀dẹ̀dà. gbogbo ìlànà bá ti yẹn dùn bí lópin ìgbà tí èèyàn bá ti ṣe tí ó yọ ìsìláàmù kúrò lára ẹ̀ tó wà ní mùsùlùmí á fún lẹ́tọ̀ọ́ àti wọ̀ rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí. أفنجعل المسلمين كالمجرمين ما لكم كيف تحكمون. قال شيخ الإسلام ابن تيمية من ثبت إسلامه بيقين لا يزول عنه إلا بيقين. الإسلام ربا dájú mórò ní sọ́ọ́dì kèbèrè o. àbíkẹ́ tó wá dájú ní kí àárín ọ̀gá mú báyìí pé wọ́n ń bọ̀ nǹkan mí lẹ́yìn ọ̀gá. àmọ́ gbogbo ìfẹnufínlẹ̀ ọ̀rọ̀ ẹ̀yìn ìmá parọ́ máa ń yà. ẹni ọ̀rọ̀ ayé náà sùn wọ́n ṣẹlẹ̀ àwọn. pírọ́blẹ̀mù yìí ẹ̀yin brothers mi ní ọ̀sán ọ̀rọ̀ àbójúlé yìí nìkan la dùnú ó wù mí bẹ́ẹ̀. It's a major problem. àwọn èèyàn ń sin mùsùlùmí àwọn àfáà gbọ́. ọ̀tọ̀ ní táwọn àlùfáà sálàfù sọ ọ̀tọ̀ níbi táwọn ń tu lọ. àfáà sálàfù kan ọ̀gbọ́dọ̀ táwọn àlùkùránì.
mo idawo Olúwa ní abalẹ́jà ló mùsùlùmí náà káàdì mọ́jọ́rì mí náà máa dà fún ìbàdà gbogbo ẹni tí ń sọ̀rọ̀ tí ń rí kó ń ti mùsùlùmí àti kèfèrí àbí ń wúwa rẹ̀. mo ń gbọ́ pé kò kẹ́ńdò ní mo fọ́kọ̀ bó ń lọ láti rí wọ́n bí pé ẹgbọ́n wọn ní kàfàrà ẹ̀ nìkan kan èyí ò tó gba accusation èyí tó dáná wọ́n pè lẹ́jọ́ pé ń gbọ́ wọn lọ kàfàrà ẹ̀ nìkan kan ìjàmbá ara wa nínú wọ́n wá bẹ ní òun náà sì ń bí bẹ́ẹ̀ ara ẹ̀ lóòótọ́ gba òdodo ni lágbà tó ń ti ń ṣe láwà yìí o òun ò tí ì rí nìkan kàfàrà torí pé òun ó wo gbogbo táwọn àfáà wí bóyá láwa wí kan bóyá mi ní ìsàlàyé dáadáa ọ̀rọ̀ tó dáa báwọn àlùfáà àti ìwé nígbà tí ó wáyé àgbẹ̀ sọ̀rọ̀ ẹni tí ń sọ̀rọ̀ tó dáa báyìí pé òun àwọn kèfèrí wọn olóhùn tí ò ní wọn kò rí kèfèrí kàfàrà nígbà tí ó wà parí àmọ́ oníbíyà o tí ẹ yàtọ̀ àmọ́ oníbíyà o ń ṣe ń dà àwọn ọmọ ìlú láì oníbíyà yẹn ni pé ọgbà oníbíyà tí ò tí ì di kíni tí ò tí ì di kíni tí ì di kèfèrí ọ̀rọ̀ tí ẹ ṣe lè wá lè ju kèfèrí lọ bẹ́ẹ̀ bá gbọ́ táwọn afáàmù ní ẹ̀rọ tó ń ka ẹ̀dọ̀dọ̀ àwọn onímọ̀ tí wọ́n ṣàlàyé abalẹ́gà àlùmọ́sìlì náà òjèlè ní máa dàkún ìfàtà. It's a major problem in your repeated. Gbogbo ẹni tó bá fọ́ọ̀lù sí tíráàpù ìbọ̀rọ̀ ẹ̀ka mi àlè lọ́rọ̀ àbínigẹ́ni àbínísìs. Èyí tí agbóró yìí ti bẹ̀rẹ̀ sẹ́mà, òun ni pé à ń graduate from one level to another of extremism. Yes, yín sàlàyé fún mi. Àṣejùlá lẹ́bi kírọ̀ mímí àti wọ́n ìyá kùn wà lùgbò lówó fìdí. Àlejò ọ̀dọ̀ yín ẹ má ṣàṣejù mú ẹ̀sìn ní o, ẹ̀sìn lọ́rọ̀ ọ̀gbìn náà nìyí. Àwa ń graduate àmà díẹ̀díẹ̀ nígbà wá débi tí iná dó lórí kókó yìí. Wọ́n ló tó wá hàn pé látẹ̀yìn ní nǹkan ti wọ́. Ibi tí nǹkan yìí ti kọ́ wọ́ ni pé ọ̀pọ̀lọpọ̀ wo rí value fún kí wọ́n pè yẹn mùsùlùmí. Ṣé ẹ gbọ́ mi? Ààrí value bàbàrà kan pàtàkì kan gbọ́dọ̀ mẹ́sàkì ní Muslim ni wọ́n. Wọ́n á lọ wọ báyìí jẹ́ bẹ́ẹ̀ ń ṣe bíbí àmọ́. Bí wọ́n ń ṣe bíbí àmọ́ mùsùlùmí, àní mùsùlùmí. That was the starting point. Bíbí ọ̀dà o, ìwé ìpìtì rẹ̀. Bíbí àbúrò o, àmì ẹ̀ má gbé kọjá bí ọlọ́run gbé ká. Ibi tó ti bẹ̀rẹ̀ nu, èmi rí sáàtì ẹ̀ díẹ̀ mọ́ o pé kí ní ìbẹ̀rẹ̀ kìíní kí làtẹ̀wò ní mo ló ti dé. Òní pé when we started not to see any value in being a Muslim. Wọ́n indoctrinate àwọn èèyàn ọmọ kéékèèké ẹ̀wá uniform kankan tí wọ́n kó sí lórí mi láti kékeré yóò wá graduate to the society yóò wá dín gàgà irú ẹ̀ ló di Boko Haram tí ọba jẹ́ bẹ́ẹ̀ lákun kéèyàn lọ mọ́sálásí nígboro Kánò níjọ́ Jímọ̀ kọ́ wá di bọ́ǹbù sára àti pẹ́ ọmọ wa yín àwọn ọ̀gá máa ń lọ lọ́wọ́ ilé òòsà lọ wà ní ẹsẹ̀ ọ̀hún ansala àwọn bàbá ti wí wọ́n ní torí pé kò rí bẹ́ẹ̀ wá sí mọ́sálásí kò ní válù mọ́sálásí ń bẹ kọ̀ọ̀kọ̀ tàbí ilé òòsà náà ní gbogbo ẹ̀ ìṣèpéyà káwọn bá tètè pinnu ẹ̀. Èyí tó dé kọ́ rọrùn díẹ̀ nísìnyí torí pé Buhari ní military background ni o àmọ́ lórí Nàìjíríà ti ń bọ̀ o kì í ṣe pé agbára wa ti ká wọn o àmọ́ ń lò pé fọ́ọ̀sì irin ní lu irin lọ́wọ́ sẹ́wọ̀n kí irin kan tẹ̀ ẹjọ́ tí ń rí wọn yìí ọ̀bá sí mọ́. Àwọn àlùfáà sì ti ké ti pẹ́ pé fọ́ọ̀sì ò lè yanjú nǹkan yìí àfi tí ń bẹ lágbárí kẹ́sì kí ni ẹ̀kọ́kọ́ àwọn èrò kéwú kíkéwú ẹ̀wá bẹ́ẹ̀ ti rí mú bẹ̀ lórí àwọn èèyàn ara kéwú kíkéwú nípa ikú ètò mùsùlùmí àti kékeré under whatever circumstance. So ìbẹ̀rẹ̀ nu
bẹ́ẹ̀ lọ wo Al-Qur'an al-Karim nígbà mo ronú lọ báyìí mo wá research for dánú Al-Qur'an pé àbí mùsùlùmí ò ní kí mà lóòótọ́ ni mo wá ń ka ọ̀rọ̀ àwọn ànábì Ọlọ́run ànábì sọ̀rọ̀ sọ́dà mi wà umirtu an akuna awwalal muslimin àbí nígbà tá ànábì ó ní Ọlọ́run pa mí láti Ọlọ́run ní kí n jẹ́ àkọ́kọ́ ta ni mùsùlùmí. Nígbà tó wá sọ débi ọ̀rọ̀ ànábì Ibrahim ó ní millata abikum Ibrahim huwa sammakum mùsùlùmí náà ní. Ànábì Ibrahim àti ànábì Ismail àjọ wọn kọ́ Káàbà tán Rabbana waj'alna muslimayni laka wa min dhurriyyatina ummatan muslimatan laka. Àwọn akó gbogbo ilé ìṣẹ́ nìkan sí. Yes, attitude ni wọn. Kò sí value, kò sí kí màmá pé ní wọ́n ti describe it as being a Muslim. Ibi àdáwò ti bẹ̀rẹ̀. Ìyá ilé ìtàkọ́ ọmọ ń bẹ̀. Olùgbé ká máa béèrè pé Mùsùlùmí àbí mùmínì ni. Bẹ́ẹ̀ bá gbọ́ yé àwọn àbá àti sọ́nù tíra. Sẹ́rí táwọn àbá àbí máa gbé yàtọ̀ ń bẹ láàrin àlùmùsùlùmí wá àlùmọ́mínà. Ẹ̀kọ́ ni o, is a discipline of its own. Àràdéyàn kọ́ náà ìyá. Ẹnu ìgbà mélòó bẹ tí Ọlọ́run ó lò ládùúgbò méjèèjì pọ̀. Yóò wá necessitate ká tún eléyìí lọ́tọ̀, ká tún eléyìí lọ́tọ̀. Àmọ́ in most cases, yadkhulu al-imanu fi al-islam. Wa yadkhulu al-islamu fi al-iman. Òun ni wíwò tí ẹni àti gbogbo àwọn àlùfáà gbanú àkídà fi pé kọ́ ìdá pẹ́sìpù náà kalẹ̀ pé al-islamu wal-imanu idha ijtama'a iftaraqa wa idha iftaraqa ijtama'a. Nǹkan àwọn mímu is a science on its own. Wọn ò pé ká neglect value pé yẹn jẹ́ kí ni ó jẹ́ mùsùlùmí. Pé a wí fún pé tí ó ń lo kìdí ẹ̀sìn orí mùmínì o. Àmọ́ the danger lies in pé nígbà tá a bá ti rí ni tá a bá ti rí pé yẹn ní value kankan pé kọ́ tiẹ̀ jẹ́ mùsùlùmí ó kò mú ẹ̀bọ ó kò ní ọ̀sà ọwọ́ kù kankan. Tọ́ ṣe mọ̀ pé ó sì mọ níwọ̀n bàbá rí mùsùlùmí tá a tún rí ní mùmínì. Kò dé kò sí kí mùmínì náà bí àdáwò tó ń bẹ̀rẹ̀. Kọ́dà bí ẹ bá pèèyàn mùmínì nísìnyí àwọn kan ò ní kọjá náà. Wọn ò tí ì gbà pé kọjá náà kẹ̀kẹ́. Ibẹ̀ yẹn ni nígbà eléyìí ó ti pẹ́ kọ́dà tó tó dásìkò yìí ni. Òun àwọn àlùfáà fi bẹ̀rẹ̀ nípìnlẹ̀ kò sí pé wọ́n pè nìkan ní àlùsùn náà lọ́tọ̀.